Ẹ káàbọ̀ ẹ̀yin olólùfẹ́ wa lórígun àgbáyé. Ohun tó ń lọ lẹ́tọ̀ pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Abdulrahman Lawal. A fẹ́ sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ ní ààfin bàbá wa aláyélúwà sí ọba Ẹniìtàn Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilé Ifẹ̀ níbi ayẹyẹ ọdún kẹwàá lórí àpèrè àwọn baba ńlá wọn tí wọ́n tún wá ń fi ìyá wa Sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu tó ń fi wọ́n jẹ yèyé aṣíwájú Oòduà of the Source ní àná àti ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn yèyé Olúrẹ̀mí Tinubu àti gọ́vnà Adémọ́lá Jaskin Adélékè nígbà tí gómìnà fẹ́ ka speech wọn níbi ayẹyẹ náà. Tí a bá fi apá bíbáyìí wò ó, ohun tí First Lady ṣe lánàá yẹn ó jẹ́ ohun tó burú jáì gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ wá gẹ́gẹ́ bí àwọn ọmọ káàárọ̀ òjíire. Ó jẹ́ ohun tí ó burú jáì ni nítorí tá bá tún wò ó, gómìnà Adémọ́lá Jaskin Adélékè gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Ọ̀ṣun dẹ̀ ní ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Òun dẹ̀ ní number one citizen ìlú ẹ̀. Tá bá ní First Lady ààrẹ orílẹ̀-èdè ni, but tá bá tún fi ti ọmọ Yorùbá hàn, kò yẹ bí First Lady yèyé Olúrẹ̀mí Tinubu kó ṣe báyẹn pẹ̀lú gómìnà lánàá. But a bá gbà á lámọ̀ràn fún gómìnà pé gbogbo òde àti ìlànà rẹ̀, nítorí pé ipò tí gómìnà wà yìí ó yẹ kó máa dín àwọn ìwà kan kù, àwọn nǹkan kan kù tí wọ́n máa ṣe. Àti pé bí yèyé ṣe pẹ̀lú wọn lánàá yẹn kò ṣe ohun tó bójú mu. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká jọ lọ wo fọ́nrán náà. Ẹ ṣé fífẹ́ tẹ́ fi ń darapọ̀ mọ́ wa. Orúkọ tèmi ò yípadà, Abdulrahman Lawal. Ẹ máa bá wa ká lọ. Ẹnìkan ló ìwọ lọ́lọ́run ní, ìwọ ẹlẹ́dàá ní, ọba àwọn ọba, olúwa olúwa, ọba títí láyé tó lè yí padà. Ibẹ̀ ìmọ̀lẹ̀ bá tẹ rí ìjìyà. Títí ayé. Ẹ ṣé fífẹ́ tẹ́ fi ń darapọ̀ mọ́ ìkànnì wa fún gbogbo àwọn ètò wa tá à ń ṣe. Ẹ ṣé fífẹ́ tẹ́ fi ń darapọ̀ mọ́ ìkànnì wa fún gbogbo àwọn ètò wa tá à ń ṣe lórí ìkànnì yìí. Ọlọ́run Elédùmarè kò ní fi wá sílẹ̀. Ẹ máa bá wa like, ẹ máa bá wa share, ẹ dẹ̀ máa subscribe sí YouTube channel wa. Orúkọ mi ò yípadà, Abdulrahman Lawal. Ó dàbọ̀.